أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والسيد المرسلين وعلى آله وصحبه ومن والاهم بإحسان إلى يوم الدين. والسلام عليكم ورحمة الله وبركاته. أدوكفون الله سبحانه وتعالى الطريقات جيالان فون نبوة محمد صلى الله عليه وآله وصحبه وسلم. Ìkàtí gẹ́lá kó máa bá wọn ará ilé òjíṣẹ́ ńlá Muhammad àtàwọn sàábé àti gbogbo al'umma Nábì lápapọ̀ títí di ọjọ́ gbéǹde al-qiyama. Insha Allah ta'ala mo fẹ́ sáré tafa sí àbítan ìmálẹ̀ àbí àlàyé sí àlámàrí kan nínú àwọn ọ̀rọ̀ tí mo ṣalábàápàdé láìpẹ́. Ọ̀rọ̀ náà jẹ́ ọ̀rọ̀ àfáà Agége. Abẹ́lọ́wọ̀n ọba Allah subhanahu wa ta'ala kọ́lọ̀n kó ṣe ìtọ́sọ́nà fún àfáà náà, kọ́lọ̀n kó bá ní fi ọ̀nà máa àfáà náà jù báyìí lọ àtàwà náà. Ó ní lórí ọ̀rọ̀ al-Imam al-Bukhari alayhi rahmatullah. Imam Bukhari nínú hadith tí àfáà Agége tó tafà sí, ó ní níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí mo gbọ́ àfáà náà ní àwọn kan wọ́n ní òǹbú sàábé, tán bá ní òǹbú sàábé wàhálà tí wọ́n nìyẹn. Èsì táwa náà fọ̀ lórí ẹ̀ ni pé tó bá bú sàábé wàhálà tí ẹ náà nìyíùn. So tán bá ní ọmọ má para rẹ, ọmọ má pa mí, ọmọ má pa mí, tó bá yá tí ó padà dì náà ni pé ọmọ má para rẹ. Báyìí pé o fẹ́ decide láti máa fàbùkù káwọn sàábé, problem ayé rẹ nìyíùn. So yìí ìwọ àtọ́lọ́wọ̀n ọba Allah subhanahu wa ta'ala lẹ́jọ máa rojọ́ lórí ẹ̀, ṣùgbọ́n àwọ̀ dìfẹ́ndìn tó jẹ́ sin Ọlọ́run. So ìyíò ń jẹ́ èsì lórí ìbẹ̀yẹn ní ṣókí. So torí ẹ̀ àwọn sàábí ànábì iṣẹ́ ni tí yẹn máa tàbùkù. Tí yẹn bá ti sọ̀rọ̀ tó bá jẹ́ bí ọ̀rọ̀ àbùkù sáwọn sàábí ànábì, dandan ni káwọn tí wọ́n bá jẹ́ àfà àbọ́lọ́mọké obi tí wọ́n báyìí, dandan ni kí wọ́n sọ̀rọ̀ láti lè jẹ́ ká mọ̀ pé èèyàn abú nírú ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀. So mo bẹ́lọ̀ nǹkan lọ́wọ́ fọ́nà ma afá Agége náà. Afá náà wá ní al-Imam al-Bukhari lára ìmọ̀kan afá yẹn rẹ̀ o àti irọ́. Ó ní al-Imam al-Bukhari wípé ìlànà tí àwọn ará India fi máa ń sin òkú nígbà tó kú wọn bá kú, tí wọ́n dáná sun, tí wọ́n wà rọ sínú ògò, wọn àtàyè àwọn arọ́wà sí ọ̀sọ̀ǹgbè ni wọ́n jọ ń já mára wọn lẹ́nu bẹ́ẹ̀, pé tí wọ́n dáná sun tí wọ́n wà rọ sínú ìgò, pé irú rẹ̀ Imam Bukhari wá wí sáà Nábì lẹ́nu. Ó wá wí sáà Nábì lẹ́nu wípé arákùnrin kan ó ní tóun bá ti kú ó ṣẹ lọ́hun, ó wá ní tóun bá ti kú kán sùn níná, kán wá da irú nǹkan dà sínú odò, pé torí pé kó má bàa jìyà, pé Ọlọ́run wá gbà tó Ọlọ́run wá gbé dìde, Ọlọ́run wá ní kí ló tó fi ṣe bẹ́ẹ̀, ní ẹ̀rù ẹ̀ ń bà mí ni, Ọlọ́run wá ní yá máa lọ àlùjánnà. So wípé iná tó yẹ kó wọ̀ lọ́run òun náà ló ti jó ẹ láyé yẹn. Ǹjẹ́ hadith yìí ń bẹ lóòótọ́? Ǹjẹ́ só lálàáfíà? Ṣó wà ní Sahih Bukhari? Èsì lórí ẹ̀ ni pé hadith tó wà ní tó sì lálàáfíà tó wà nínú Sahih Bukhari. Ṣùgbọ́n bí hadith náà ṣe lọ, bóyá kí n kà á ní tìtorí ìfiṣẹ̀rí mi ní palẹ̀mọ́ kí mo fẹ́ kà á tẹ́lẹ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n wá hadith náà jáde gẹ́gẹ́ bó ṣe ń bẹ nínú Sahih al-Bukhari, ká wá ka hadithi náà síra wa létí, ká lè bá a mọ irú èèyàn tí àfáà náà jẹ́. Nínú hadithi olùgbẹ̀gbàwá rẹ̀ náà sàábí ànábì ní alfáwa Abu Hurairah radiyallahu anhu, anna Rasulullah sallallahu alayhi wa sallam qala rajulun lam ya'mal khayran qat. Arákùnrin kan tí ò ṣiṣẹ́ rírí, yàtọ̀ sí pé ó ní ìgbàgbọ́, kò ṣiṣẹ́ rí téèyàn máa ń fara ṣe, kò ṣe rárá. Ó wá sọ wípé fa idha mat, tó ń bá ti kú, faharriquhu, ó ní kan jóun níná, wadhru nisfa'u fil barri wa nisfa'u fil bahar. Ó ní ìdajì òun, ẹ wá pín eérú òun sí méjì, ẹ dà ìdajì sínú odò, ẹ dà ìdajì sí orí iyẹ̀pẹ̀ kátẹ́gùn fẹ́ dànù. Fa wallahi, ó ní mo búra pẹ̀lú Allah, mo fi Allahu búra, la in qadara Allahu alayhi la yu'adhibannahu 'adhaban la yu'adhibuhu ahadan min al-'alamin. Tọ́lọ́run bá fi lè gbá wọn mú
ìyà t'Ọlọ́run bó fi jẹ òun ìyà tí ò fi jẹ nìkan kan nínú àwọn kò fi jẹ nìkan kan rí láyé irú ẹ̀ l'Ọlọ́run fi jẹun ìyà t'Ọlọ́run fi jẹ nìkan kan rí láyé irú ẹ̀ l'Ọlọ́run bó fi jẹ òun arákùnrin náà sọ bẹ́ẹ̀ lẹ́nu ẹ̀ so torí ẹ̀ ló fi ní tóun bá ti kú káwọn èèyàn òun kí wọ́n dáná sun òun kán wá pín eérú òun sí méjì kán da apá kan sínú odò kán da apá kan sórí iyẹ̀pẹ̀ kó fẹ́ dànù tọ́ nígbàtí arákùnrin yìí kú wọ́n ṣe bẹ́ẹ̀ fún lóòótọ́ fa amara Allahu al-bahra fa jama'a ma fihi wa amara al-barra fa jama'a ma fihi Ọlọ́run wá pa odò láṣẹ pé eérú rẹ̀ ìdajì eérú arákùnrin nì tí ń bẹ nínú rẹ̀ odò ó yá kó jọ ìwọlẹ̀ náà ìdajì eérú rẹ̀ tó kù tó wà tó fọ́n ká sórí ilẹ̀ ìwọ náà kó jọ méjèèjì wá sọpọ̀ ó ń ṣe Ọlọ́run ní thumma qal lẹ́yìn náà lọ́lọ́run ọba gbà tó wá sopọ̀ tó wá tọ́lọ́run wá gbé dìde tán Ọlọ́run wá ń sọ fún wípé lima fa'alta kí ló dé tó fi dánrú eléyìí wò qal arákùnrin náà wá ní min khashiyatik torí pẹ́rù rẹ̀ ń bà mí ni wa anta a'lam wọ́n ló bá tó sì nímọ̀ jù yẹn ni pé èyí tí mo sọ yìí ìwọ Ọlọ́run ọba mọ̀ wípé torí ẹ̀ náà ni torí wọ́n ló nímọ̀ jù faghafarallah Ọlọ́run ọba wa foríjì ṣe rí gbogbo iná tó yẹ kó jó ọ láyé tó yẹ kó jó Ọlọ́run ló ti jó ọ láyé àwọn ìdúrọ́jù tiwọn àwọn àfikún wòròwòrò tiwọn ní gbogbo yìí kò sínú hadith so hadith ń bẹ ní Sahih Bukhari kì í wá ṣe al-Imam al-Bukhari nìkan ló gba hadith yìí wá ó wà ní Sahih Muslim so tí mùdírù bá fi lè yẹn àfa Agége tó bá fi lè sọ wípé Bukhari parọ́ rẹ̀ sànẹ́bì lẹ́nu ó wí sànẹ́bì lẹ́nu dàtí ó parọ́ mà nẹ́bì ló ń jẹ́ bẹ́ẹ̀ pé ó wí sànẹ́bì lẹ́nu dàtí ó sọ pà nẹ́bì sọ ń tà nẹ́bì ò sọ nìyẹn tó bá fi lè jẹ́ pé Bukhari parọ́ mà nẹ́bì ni Muslim náà ó yẹ kẹ́ ẹ sọ pé parọ́ mà ànẹ́bì tó ń bẹnu Sahih Muslim náà ṣùgbọ́n màá wá ṣọ́ọ̀kì àfa Agége yìí pẹ̀lú nǹkan kan ṣé ẹ mọ̀ pé hadith tá a kà yìí ọmọ ìyá mi nínú Islam رواه مالك قبل البخاري أخرجه مالك في الموطأ قبل البخاري síwájú kí Imam Bukhari tó gbé hadithi yìí jáde sínú Sahihu rẹ̀ Imam Malik gan gbé jáde ó wà ní Muwatta Imam Malik odò dá o nínú Muwatta Imam Malik gan hadithi ń bẹ Imam Bukhari ó sì kò bá Malik láyé tí Malik fi kún ẹ̀ tí ìbí Bukhari subhanallah so tó túmọ̀ sí wípé ẹni tó kọ́kọ́ parọ́ má nẹ́bì gangan gẹ́gẹ́ bí àkínà tí ń pè àfá Agége ṣe sọ ẹni tó kọ́kọ́ parọ́ má nẹ́bì gan tí àfá Agége tó bá jẹ́ pé yóò bá tó dáa ni kìí ṣe Bukhari ló kọ́kọ́ parọ́ má nẹ́bì tani jama Málìkì ló yẹ kó wí kó wá ní Málìkì náà wá gba irọ́ yẹn kó wá ní Bukhari wá gba irọ́ lọ́wọ́ Málìkì màá tó wá ṣọ́ọ̀kì ẹ jẹ́ kí n mú tó ń bẹ nínú Muwatta tó wà nínú Muwatta Imam Malik jáde nínú Muwatta al-Imam Malik nínú Muwatta al-Imam Malik Abu Hurairah náà ni Imam Malik fi rinlẹ̀ pé àwọn ni wọ́n gba ọ̀rọ̀ yìí wá o pé anna Rasulullah sallallahu alayhi wa sallam qala rajulun lam ya'mal hasanatan qattun li ahlihi pé arákùnrin kan tí ò ṣiṣẹ́ rírí pẹ̀lú iṣẹ́ ara ó sọ fún àwọn ará ilé rẹ̀ wípé idha mat tó ń bá ti kú faharriquhu ẹjọ́ òun níná thumma dhru nisfahu fil barri wa nisfahu fil bahar ẹ wá da ìdajì eérú òun sínú odò ẹ sì da ìdajì eérú òun sórí ilẹ̀ ó sọ fún wọn pé bẹ́ẹ̀ nìkan ṣe ṣe lẹ́yìn náà ó wá ń sọ fún wa pé fawallahi òun fi Allahu búra la in qadara Allahu alayhi tí Allah bá fi lè gbá ọmú la yu'adhibannahu 'adhaban la yu'adhibu ahadan min al-'alamin Allah ó jẹ́ oníyà tí ó jẹ́ nìkan kan nírú ẹ̀rí láyé falamma mata ar-rajul nígbà tọkùnrin náà kú fa'alu ma amarahum bihi wọ́n sì ṣe tó ní ká ṣe فأمر الله البر فجمع ما فيه وأمر البحر فجمع ما فيه Ọlọ́run wá pa ilẹ̀ láṣẹ pé gbogbo ẹrù rẹ̀ tí ń bẹ lórí ilẹ̀ yá kó jọ
Ọlọ́run wá pa odò náà láṣẹ pé gbogbo ẹrù rẹ̀ tó ti sàn tó ti dissolve sínú odò tó ti túká sínú omi ó yá gbogbo ẹ̀ kó kójọ. Ànábì sallallahu alayhi wa sallam wá ní thumma qal, Ọlọ́run wá ń sọ fún arákùnrin yẹn wípé lima fa'alta hadha, kí ló dé tó fi ṣerú eléyìí. Qal, arákùnrin náà wá ń sọ pé min khashiyatika ya Rabb, torí pẹ́rù rẹ̀ ń bà mí ní olúwa mi, wa anta a'lam, ìwọ sì ló nímọ̀ jùlọ, ó mọ̀ pé tí mo fi ṣe náà nù. Qal, Allah wá sọ fún pé faghfara lah, Allah ni mo ti forí jàn máa lọ. Hadisi eléyìí tí mo wá kà yìí nísìn, hadisi tí ó ń bẹnu Muwatta Imam Malik ni. Subhanallah, inú al-Muwatta Imam Malik ló wà, kìí ṣe inú Sahih Bukhari. Imam Malik yìí subhanallah, Imam Malik tá ń wá ń wí yìí, ṣé ma wípé tí èyàn ó bá sọ pé òpùrọ́ lẹni tó bá sọ pé Ànábì sọrú ọ̀rọ̀ yìí, pé ìròrí àwọn Yẹ̀húdí, ìròrí àwọn ará India tán máa ń gbà sìnkú, òun ló parọ́ rẹ̀ má Ànábì pé Ànábì sọ tó relate mọ́ nǹkan bẹ́ẹ̀, pé kò sọ kẹ́yìn àti ọ̀pẹ́ kan dáná sun. Téyàn ó bá sọ pé ẹnìkan ń parọ́ ni, Imam Malik ló yẹ kí mùdírù àfá Àgégé kó darí irọ́ sí lọ́dọ̀, kó wá sọ wípé ọwọ́ Malik làwọn Buhari náà ti wá mú, ṣùgbọ́n fi Imam Malik lẹ̀. Possibility pé kó mọ̀ pé ń bẹnu mọ́ àtọ́ Malik wà o, torí pé ọwọ́ tírà tí àfá yẹn ń kà òun náà ni tírà àwọn èèyàn tí wọ́n fẹ́ destroy Imam Bukhari àti Sahih Bukhari. Ẹ rí pé látijọ́ tó ti bẹ̀rẹ̀ Imam Bukhari yìí nìkan náà ni problem rẹ̀. Ẹ wo yẹ hadisi tó ti mú wá tó ti fi condemn Imam Bukhari, tá a sì tó mú wá níbòmí inú tírà mi, kódà tá a mú wá lọ́dọ̀ Imam Maliki yìí náà. Kò rẹ̀ torí ẹ̀ condemn Imam Maliki, lẹ́ẹ̀fi rí pé tágẹ́ẹ̀tì àwọn ọ̀tá Islam tí wọ́n ní lákọ̀ọ́kọ́ náà ní tágẹ́ẹ̀tì ọkùnrin yìí. Bọ́ ó lè má mọ̀, àmọ́ àwọn ìwé tí ń kà, ìwé àwọn èèyàn tó yá tí wọ́n believe pé táwọn bá ti destroy Sahih Bukhari torí pé ẹ sọ pé òun náà ni tírà hadisi tó fẹ́ lálàáfíà jùlọ. Ìtumọ̀ asahul kutubi ba'da kitabillahi nìyẹn, kì í ṣe pé lẹ́yìn tírà Ọlọ́run ló tún kù tó lálàáfíà, tán tó fẹ́ lálàáfíà jùlọ nínú àwọn tírà táwọn èèyàn ń kọ, tírà táwọn èèyàn ń kọ ni wọ́n ń sọ, tó jẹ́ ìwé ẹ̀sìn, torí pé hadisi Ànábì náà kó jọ síbẹ̀. So Imam Malik àwọn náà mú hadisi yìí jáde. Tí Bukhari bá fi lè jẹ́ òpùrọ́, kí ni Imam Malik yóò ṣe, kí ni Imam Malik yóò jẹ́? Nínú Muwatta hadith 645 ni hadisi nínú Muwatta. Ìntẹ́ ń bú Bukhari lé lórí pé ó parọ́ rẹ̀ má Nábì, ó wí sá Nábì lẹ́nu. Imam Malik náà wí síwájú ká tó bí Bukhari. Kí lẹ fẹ́ sọ nípa Imam Malik? Wa ba'da al-Imam Malik, lẹ́yìn Imam Malik ẹ̀tún wá jẹ́ tún wá ṣọ́kì àfá Àgégé yìí. Ṣé mọ̀ pé Imam Ahmadu gangan òun náà gba hadithi yìí wá? Al-Imam Ahmad àwọn náà gba hadithi yìí wá. Ó wà ní Musnad Imam Ahmad náà, hadithi ń bẹ ní Musnad Imam Ahmad. So nínú Musnad Imam Ahmad hadithi yẹn wà ń bẹ. بقول شوان مسند إمام أحمد لا تدع عبد الله أن رجلا لم يعمل من الخير شيئا قط. في أراكوني كاتيو شينكا كانوا شيري تيو فرار شيري ككري وانسو إلا التوحيد أيا في إيمان نكاتين بفون لي إيمان وشيشارة حديثي لي لا وافا في تو لم يعمل خيرا قط ببعد التوحيد. Falamma hadarati ulwafat, nígbàtí ikú dé, tásìkò ikú rẹ̀ dé, tí kú súnmọ́, qala li ahlihi, ó wá sọ fún àwọn ará ilé rẹ̀ wípé idha ana mittu fakhuduni, tí n bá ti kú ẹ mú mi, wahriquni, ẹ dáná sun òun, hatta tada'uni humaman, tó wọ́n fi di eérú yányá, hatta tada'uni humamatan, tó wọ́n fi di eérú tán yányá, thumma thanuni, tó ń bá ti di èédú, rádà tó ń bá ti di èédú, ẹ wá ṣe kíni, ẹ tún wá gún òun lúbúlúbúlúbúlúbú, tẹ bá gún òun tán, thumma dhuruni fil bahri fi yawmin rahin, ẹ wá da eérú òun yìí, ẹ dà sínú odò
ẹ wá jẹ́ ó jẹ́ ọjọ́ tí atẹ́gùn bá pọ̀ tátẹ́gùn bá pọ̀ fún odò ìjọ náà ní kẹ́ẹ̀dá irú òun sí kíni kẹ́ẹ̀dá sódò kó lè fọ́n ká yẹ́lẹ́yẹ́lẹ́ ẹ̀wọ́ yìí sọ Imam Ahmadu ni ẹ o qal fafa'alu bi idhalik wọ́n wá ṣe nǹkan yẹn fún qal arákùnrin sọ pé fa idha huwa fi qabdati Allahi qal nígbàtí arákùnrin tí ó sọ̀rọ̀ pé ká ṣe nǹkan yẹn fún níhùn nígbà tó di kó dọ́wọ́ Ọlọ́run ọba Allah tán tọwọ́ Ọlọ́run ọba wá tẹ̀ tọ́lọ̀ wá kó jọ faqala Allahu azza wa jalla lahu Allah wá ń sọ fún pé ma hamalaka ala ma sana'ta kí ló mú ẹ ṣe tó ṣe yìí qala makhafatuka ó ní ìbẹ̀rù rẹ ló mú mi ṣe ẹ̀rù rẹ ní bà mí qal faghafara Allahu lahu Ọlọ́run ọba wá foríjìn Ọlọ́run ọba wá foríjìn so eléyìí ní sìn ìkẹniyẹn nínú tí ń bẹ nínú Musnad Imam Ahmad ó tún wà láwọn àyè míì nínú Musnad Imam Ahmad tábà fi lè sọ pé Bukhari wí sáà nẹ́bì lẹ́nu that is Bukhari parọ́ má nẹ́bì ìròrí àwọn ará India tí wọ́n máa fi ń sin òkú Bukhari sọ pé ànẹ́bì ṣe kíni ànẹ́bì sọ tó jọ bẹ́ẹ̀ kí lẹ́ sọ nípa Imam Malik tó ṣáájú Bukhari kí lẹ́ sọ nípa Imam Ahmad lẹ́ẹ̀fì rí wípé àáfàá Gègé yìí èyí tí ń sọ òye ìmàkọ́ níná agídí ni at least ẹ bá rí ẹni tó bá fẹ́ ná ìmọ̀ tó bá rí iná sùkan ó gbọ́dọ̀ kó lọ ṣèwádìí nípa wípé ibo ló tún wà ṣùgbọ́n àwọn tó jáwọn ọ̀tá tí wọ́n fẹ́ destroy ẹ̀sìn àwọn ò mú wá lọ́dọ̀ Imamu Bukhari ní báwọn bá ti mú wá fún lọ́dọ̀ Imamu Bukhari khalas àwọn ó sọ pé kò sí nǹkan àmì ìmá ẹ máa fi yóò ṣá ẹni ẹlẹ́ni ẹ bẹ̀rù Ọlọ́run gbogbo ilé ìtẹ̀ ń ṣe yìí ò ní ìtumọ̀ kò dáa bí ẹni tí ó bẹ̀rù alkiyama rẹ̀ lélẹ́yìí gbogbo àwọn nǹkan yóò dáa gbogbo àwọn nǹkan yóò ṣe kíni kìí ṣe àwọn nǹkan tó dáa so torí ẹ eléyìí jẹ́ èsì lórí ìyẹn so ṣókí èsì lórí eléyìí náà ni wípé tí Ìmáàmù Bukhari bá fi lè jẹ́ òpùrọ́ tó parọ́ má nẹ́bí tó wá fẹ́ fi ìròrí àwọn ará India tí wọ́n fi ń sin òkú tán fi ń sin òkú tó kù wọn bá kú má ṣe máa ń ṣe ó fẹ́ fọgbọ́n fi rinlẹ̀ ní tán fẹ́ sọnù o ó wá parọ́ rẹ̀ má nẹ́bí káwọn èèyàn lè bá a gbà á so a béèrè pé ṣé wọ́n dáná sun Bukhari náà nígbà tó kú ṣé wọ́n dáná sun òun náà ni tó bá jẹ́ pé ròrí òun ló fẹ́ pèpè sí tí èyí pé ìtumọ̀ mi lọ̀rọ̀ yìí ní ṣé ńgbà tí Imam Bukhari náà kú ṣé wọ́n dáná sun ni wọ́n ṣe dáná sun so lẹ́yìn náà ni pé Imam Bukhari kọ́lẹ̀ ẹ fẹ̀sùn kàn ẹ fi kan Imam Malik tẹ bá fi kan Imam Malik tán kẹ wá fi kan Imam Ahmad tó wá lẹ́yìn Maliki ẹ wá sọ pé ókè Imam Bukhari òun gbà lọ́dọ̀ ó gba irọ́ Maliki ni bẹ́yìn ṣe fẹ́ máa pè é nírọ́ yẹn so èyí ń jẹ́ àlàyé lórí ẹ̀ ọ̀rọ̀ tí àfáà Gègé ń sọ ìsọkúsọ ọ̀rọ̀ ni kò bá màdé àìmọ̀kan ní bẹ́ẹ̀ so èyí ń jẹ́ ọ̀kan ẹlẹ́ẹ̀kejì àfáà Gègé yìí náà mo tún gbọ́ tí ó ní nínú hadith tó ń bẹ ní Musnad Imam Ahmad pé inna min ashabi man la yarani inna min ashabi man la yarani walan arahu ba'da mauti abadan ba'da an amuta abadan inna min ashabi man la yarani walan arahu ba'da an amuta abada pé ó ń bẹ náà wọn sàábé mi man la yarani ẹni tí ò ní fojú rẹ̀ kàn mí wala arahu tèmi náà sì ní fojú mi kàn ba'da an amuta abadan lẹ́yìn ìgbà tí n bá ti kú èmi àti òní ríra mọ́ eléyìí náà ni ó fẹ́ tàbí tó sọ pé wáyé ní mò ń bú sàábé ó lè ṣẹlẹ̀ àdísì lálàáfíà àwọn àfáà ẹ̀sìn tó ṣáájú wa tó ṣáájú àwọn baba ńlá wa tó ṣáájú àwọn àfáà yín àwọn àfáà yín àwọn àfáà bàbá wa àwọn àfáà bàbá yín àwọn tó já sí pé tó ti lọ tipẹ́tipẹ́ tí wọ́n mọrú àwọn àdísì wọn láwọn àlàyé lórí ẹ̀ sàábé èèyàn làwọn náà àdánwò lè padà ṣẹlẹ̀ sẹ́lòmíì àdísì ni Abdurrahman bin Auf gbọ́ tó lọ bá Ummu Salama Abdurrahman bin Auf ó gbọ́ àdísì pé ó ń bẹnu àwọn sàábé mi tó já sí pé kò ní rí mi èmi náà sì ní rí i mọ́ lẹ́yìn ìgbà tí ń bá kú ànífojú kanra wa mọ́ láíláí nígbà tí Abdurrahman bin Auf tó gbọ́ àdísì ó lọ bá
Salama wá ní ya ummata ẹ̀yà mi gẹ́gẹ́ bí ìyàwó Ànábì olówó tí mo ní pọ̀ ó lè mi ni mo lówó jù nínú àwọn tó já wọn Kùrẹ́ṣì tí wọ́n ṣe hijira wá sí Madina owó mi pọ̀ ó ní mo wá ń páyà pé kówó yìí má kó ìparun bá mi mo wá ń wo pé kí ni mo lè ṣe tówó yóò fi ní kó ìparun bá mi tí ò fi ní jẹ́ ìparun fún mi ìyá ìwà ń fún mọ́ra pé idan fanfiqhu oní tó bá rí bẹ́ẹ̀ máa ná kó má fi ṣe sàárà tóró wò pé kó wọ́n lọ jẹ́ pé nǹkan tí ó jẹ́ sábàbí fóun tóun ó fi padà wá parun tí ó jẹ́ sábàbí ìṣìnà fóun tóun ò fi ní padà wá láǹfààní àti fojú gan ní ànábì mọ́ tá ànábì ní ò ní padà fojú kan mọ́ kó má jẹ́ pé ọrọ̀ tó pọ̀ tóun ní ni ìyá yìí ní àǹfì ìdánfàǹfì máa ná kó máa ṣe sàdákà fáwọn èèyàn kó máa fi tó máa tọrẹ àánú dáadáa ẹni tí ń tọrẹ àánú ni tẹ́lẹ̀ ó sì lówó rẹpẹtẹ tó máa tọrẹ àánú sí tó máa tọrẹ àánú sí kó máa ná torí pé ó rọrùn ní èèyàn lè jẹ́ sàhábà kò túmọ̀ sí pé lẹ́yìn ikú ànábì àdánwò lè padà bá àwọn kan gbà tá ànábì kú tán gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ànábì sọ pé inna min ashabi man la yarani wala arahu ba'da an amuta abadan tí n bá kú lẹ́yìn rírí tó ti rí mi yìí àtún ní fojú kan ra wa máláíláí òun náà ní fojú kan mi máláíláí ó ń bẹ́nu wọn tó já pé ńgbà tá ànábì kú àwọn míì ṣe rí dà wọ́n kú nínú Islam lẹ́yìn ìgbà tá ànábì kú wọ́n fi Islam lé wọn láwọn ṣe Islam mọ́ àdánwò padà ṣẹlẹ̀ sí wọn ẹlòmíì ò padà mọ́ ṣẹ́ni tí ò padà yẹn sọ̀rọ̀ tá ànábì sọ yìí ò ti ṣe mọ́rú wọn lára intadisi ń sọ nìyẹn kìí ṣe pé àdísì òun tàbùkù àwọn sàábé gan aslan táfi máa fẹ́ máa lórú àwọn ẹ̀rí òun láti máa fi fàbùkù kàwọn sàábé gbígbà pé àwọn sàábé wo ìbáná wọn náà lànàbì sóhun táànàbì ń sọ ni pé ẹlòmíì ń bẹ tó jẹ́ sàábé òun lónìí nígbà táànàbì ń bẹ láyé tó sì jẹ́ mùsùlùmí tí sì ń tẹ̀lé ànàbì sàábé náà ni ṣùgbọ́n àdánwò padà ṣẹlẹ̀ sẹ́lòmíì tó já sí pé ibi tí ó padà fọ́ọ̀lù sí lẹ́yìn ìgbà táànàbì bá kú tán yóò kúrò nínú ipò àwọn sàábé yóò di kèfèrí which is ó dẹ̀ ṣẹlẹ̀ apadà ara àwọn ẹlòmíì tó ṣe rí dà tán kúrò nínú ìsìláàmù tí wọn ò dé láǹfààní àti padà sínú ìsìláàmù mọ́ tán fi lọ pàdé Ọlọ́run wọ́n kú sórí ìkúrò nínú ìsìláàmù yẹn ni sàábé sì ni wọ́n lójú ayé ànábì ìtàn wọn bẹ ńlẹ̀ kò parẹ́ sàábé ni wọ́n lójú ayé ànábì ṣùgbọ́n bàtà ànábì kú tán wọ́n fi ìsìláàmù lẹ̀ wọn dẹ̀ rí bẹ̀ padà sí mọ́ tán fi kú so irú ẹni yẹn nísinsìnyí yóò padà fojú gan ní ànábì sáànábì ó bá padà pàdé rẹ̀ nípàdé pé sàábé mi lélẹ́yìí yìí ti tán ó ti lọ láàrin wọn nìyẹn táànábì ń sọ nìyẹn kó ń bẹ nínú àwọn tó jẹ́ sàábé mi ẹni tó já sí pé tí n bá ti kú èmi àti òní fojú kanra wa mọ́ látara àpò tí ìṣẹ̀lẹ̀ aburú tí ó padà ṣẹlẹ̀ sí fànábì múrò wá nípa nǹkan tó pamọ́ tí ó ṣẹlẹ̀ ni ìntànábì dẹ̀ wí òun ṣẹlẹ̀ sáwọn kan ìyẹn ń jẹ́ ẹ̀rí lórí sídìkù nubuwwati nàbí pé ànábì Ọlọ́run ní lóòótọ́ àti lódodo sotori ẹ mọ̀jà máa da ẹ̀sìn rú máwọn èèyàn lọ́wọ́ tí ò bá yé ẹ padà sọ́dọ̀ àwọn àlùfáà àti mọ́nyánà náà ọ̀rọ̀ kan ṣàlàyé ẹ̀ kó yé ẹ lọ kà nínú tírà àwọn àfáà mo ti mú mọ̀ràn wárí fún àfáà Gègé pé káfò tó jáde kó tó máa wá tó àdíìsì ní tukutu tí ó káwọn èèyàn síwájú táwọn náà máa sọ Allahu Akbar tó máa gbin tó máa gbin bí gba wípé àwọn gangan wọn ní kéwú lára wọn nímọ̀ lára wọn lè dá nǹkan kà ẹ padà sínú àwọn ṣùrúhù kẹ lọ máa kà kẹ mú ìmọ̀ ń bẹ́ẹ̀ ẹ má kàn mú nǹkan táwọn kankan kọ sínú tírà kan tẹ ní lọ́wọ́ tó jẹ́ pé àwọn yìí wọ́n ní hádàfù tiwọn wọ́n ní tágẹ́ẹ̀tì tiwọn tí wọ́n ń torí ẹ̀ sọ̀rọ̀ ẹ̀yin ni òye torí ẹ̀ mo bẹ lọ́run fáfá náà Ọlọ́run kó ṣàlékún ó bá ní ṣe ìdáyà fún àìsàn ń bẹ lára àfáwọn púpọ̀ yàtọ̀ sáìsàn tara àìsàn ẹ̀sìn àìsàn ọkàn ó wà lára àfáàní púpọ̀ àmọ́ abẹ́lọ́run àbẹ́lọ́run kó látìbọ̀tán abú à ń bẹ lọ́n kọ́lọ́n bá ní dá padà kó sì fún látìbọ̀tán tó dá àtàwa náà wala la ilaha illallah hada wa sallallahu wa sallam ala nabiyina Muhammad wa ala alihi wa ashabihi táfà náà bá lóun tó ti bẹ̀rẹ̀ Yorùbá ní àyà bẹ́ẹ̀lẹ̀ òbíari bẹ́ẹ̀rẹ̀ bá ti yá kinní kan ó ti yá ẹ̀sìn náà nù so yé àwọn náà sùn tó bá ti gbé dé àmọ̀ dá padà àní jẹ́ kẹ́nìkan ó sọ pé torí pé òun jẹ́ olùdarí ilé kéwú kan
kó wá fẹ́ kó àwọn mùsùlùmí sí páńpẹ́ ìṣìnà látara pé òun ti mú ojú ọ̀nà búkan láti máa rìn kó wá fẹ́ ṣì àwọn mùsùlùmí lọ́nà tó ń bá ti ń sọ tiẹ̀ torí pé kò sí bẹ́yìn ó ṣe rí yóò láwọn tí ó padà tí ó máa fọ́ọ̀lù fún ti ń sọ táwọn kan bá ti ń tẹ̀lé àwọn kan náà máa sọ tiwa àmọ́ rẹ ni tí òun náà máa wò pé ìsọkúsọ ló sọ lóòótọ́ ẹ dákun bó láti wá sọ pé Buhari parọ́ mọ́ Ànábì nígbà tó jẹ́ pé ń tẹ́ fẹ́ fi kọ̀ndẹ́mù Buhari Málìkì gangan sọnù mọ́ àtọ́ ta lẹni tó yẹ ká kọ́kọ́ pè ló purọ́ tó parọ́ mọ́ Ànábì nígbà tó jẹ́ pé ń tẹ́ fẹ́ fi mú Buhari Imam Ahmadu sọ ní Musnadu ta lẹni tó yẹ kó kọ́kọ́ jó purọ́ ṣé Buhari tó wá dé lẹ́yìn òní ó máa jó purọ́ lẹ́wà sọ pé ìròrí ara India Buhari gbé ó fẹ́ gbé wọnú ẹ̀sìn nípa ọ̀rọ̀ olókùdé Málìkì tó náà sì sọ̀rọ̀ rẹ̀ kò gbé ẹ̀fẹ̀sùn bẹ́ẹ̀ kàn Ahmed Omambali ẹ̀fẹ̀sùn bẹ́ẹ̀ kàn Buhari tẹ̀sí fẹ́fẹ́ sùn kàn yí ìgbà tó kú wọn dáná sun wọ́n sin bá ti sin mùsùlùmí náà ni ẹ dákun tí ìbá ṣe pé nǹkan mi wà ń bẹ àti irú àdìsí tá a mú àìpín bẹ́ẹ̀ náà sàábì mi ẹni tó yá pé tí n bá ti kú èmi àti onífojú kara ọmọ láéláé kéèyàn má wàá rí igbó yí wípé n tá nàbí ń sọ ni pé ẹlòmíì ń bẹ nínú sàábì tó já sí pé yóò padà kú ònú ìsìláàmù lẹ́yìn ìgbà tó ń bá kú tó dẹ̀ ṣẹlẹ̀ táwọn àtàn fi rinlẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ gan ti túmọ̀ tá nàbí ń sọ fún wa káwá fẹ́ máa fi irú yìí máa gbé lórí àwọn sàábì gangan tí wọ́n ń bẹ lójú ayé ànábì ká fẹ́ fi kọ̀ndẹ́mù wọn á gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run hádà ibi tá a bá tí mo bá sọ tó bá kù díẹ̀ sí Ọlọ́run kó dákun kó forí jì mí ẹni tá à ń sọ tó ń náà sọ tá a fi ń fèsì fún Ọlọ́run dákun kó ṣàlékún ìdáyà fún kó ṣe é fáwọn náà hádà wa sallallahu wa sallam ala nabiyina Muhammad wa ala alihi wa ashabi subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.